mi ẹ ṣàánú mi ẹ yọ̀ǹda ọmọ yìí fún mi kì í ṣe ọmọ eléyìí ni à ń wà sí àmọ̀pọ̀ ọmọ eléyìí kì í ṣe ọmọ náà lù wá àjòjì ló bí ọmọ eléyìí ẹ dákun ẹ yọ̀ǹda ọmọ yìí fún mi nígbà tí ọmọ yóò bá yẹ dàgbà àmì náà táwọn wá àríra nǹkan bá jẹ́ pọ́ ọmọ yìí ni. alálùmọ̀ nsẹ́lẹ̀ yìí ni mo pé kí n wá sọ fún yín mo wò pé ẹ̀sìn kan ò dí kan lọ́wọ́ tí ẹ wá rí ètèmí tí ẹ̀tún wá bá wa tó ṣe kókó dùn òun ni wípé ọmọ tẹ́ ẹ pé kí wọ́n máa pa kí ètò tiẹ̀ wá dùn méjì ní tọrọ ọmọ àná mi. káwọn náà sá torí ìdí èyí òun ló jẹ́ kí wọ́n kó nǹkan ogun fún mi láti já sí pé nǹkan ìsọ yìí kí á fún ẹnì kọ̀ọ̀kan wa wọ́n sì ní kí n rọ̀ yín pé kí á ṣe sùúrù wípé kí á fi orí tì ìgbẹ̀yìn rẹ̀ yóò padà joyin fún wa. sọ̀rọ̀ ọ̀bọ̀n lélẹ́yìí mò ń bi ẹ́ léèrè ṣé ọ̀rọ̀ ọ̀bọ̀n lélẹ́yìí. ó ti tó wọ́n ní òun ò fẹ́ rí mi. èmi kọ́ ni mo fẹ́ rí ọkọ mi ló fẹ́ rí mi. o fẹ́ fi ìbọn gé etí sílẹ̀ ìwọ o fẹ́ fi ìbọn rẹ́ etí mi. wọ́n wí bẹ́ẹ̀ náà àdẹ̀bá bẹ́ẹ̀ á dópin lọ́jọ́ kan. bẹ́ẹ̀ ni. kábíyèsí kádìpẹ́ lórí kí. kábíyèsí. àgbọ́yé. àwọn aráàlú ń bínú wèrè báyìí ni aráàta ló máa pè é àwa tá a súnmọ́ yín tá a jára lẹ́yìn lámọ̀lámùdì àwa wù mí kẹgbọ́ràn sí wa lẹ́nu o wọ́n wí pé ẹni kí wọ́n má ṣe àánú mọ́ nílùú yìí ibo lẹ́yìn ti gbọ́ tí wọn ò kì í ṣe àánú ní gbogbo ìlú tó wà lágbègbè yìí àbí ìlú wo ni wọn ò ti lọ́ba kábíyèsí gbogbo bí wọ́n ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n mọ̀ wípé kí odi lè gbọ́ràn la ṣe ń sọ létí ọmọ ẹ̀ kábíyèsí àgbọ́yé. mo fẹ́ fi tó yín létí wọ́n lẹ tún ń dáṣà wọ́n ní ẹ ti sọ wípé ojú àánú yín ti fọ́ wọ́n lẹ ní ẹyọ kan ṣó ti kà lókù àwọn náà wá yí àṣà padà ohun tí wọ́n wí ni mo fẹ́ sọ o wọ́n ní ojú àánú yín tó fọ́ yẹn àti ti ìkà tó ṣẹ́kù yẹn wọ́n ní ó ṣeé ṣe kí àwọn fọ́ tìkà tiẹ̀. ẹ wo ẹ ní sùúrù sọ ti lè yín eléyìí tọkọ mi ní sọ ló ti wá sọ fún yín tó bá wá wù yín ká ẹ gbọ́ tó bá wù yín ká ẹ mọ́ gbà sọ ti lè yín àwọn aráàlú ti sọ pé máa wá fọ ojú kan tó kù ẹni ò sì ní la ojú mi sílẹ̀ kí wọ́n wá fọ. ọjọ́ jíjọ́ àwọn mi èmi ni mo ní gbogbo àṣẹ lọ́dọ̀ kò sí ọba kankan kọ̀kọ̀ àfi èmi mo nílẹ̀ èmi mo nòkè èmi bó ti lè rí àríní ọ̀wá gbọ́ ó sì ṣe mí láàánú fún ọ àná mi tó jẹ́ ni àtiwọ́ gangan mọ́ mi ń bá ní kó pa ọ́ bí lónìí yóò bá ṣe tẹ̀ ìjà bí. ọlọ́run mi kí ló dé ṣé bí wọn lọ gba Musa lọ́wọ́ Fìrìhánà. kí ló ṣe ní ẹ̀sùn mi. ìjọba rò. mo bí èmi ọmọ onílé ọlọ́nà wúrúkọ tí mo bára ni mo wá dẹni tí wọ́n gbogbo náà túbọ̀ orí wàhálà yìí ni wọ́n pààyà ní ìrẹ́ toyúntoyún ó ti gbọ́rú ìyá tí mo tún jẹ́ kọ́lọ̀ tó sọ mí lè fún wa wúrú ọba olójúkà ẹ̀ tó ní kò sọ lọ́hùn àti kò ronú pé èèyàn kankan ló dá òun ni. ẹ wò ó ẹ bá ti jẹ́ ká sọ ohun wa ṣé bójoojúmọ́ là ń ké pe Olódùmarè Ọlọ́run sì ń gbọ́ Ọlọ́run ò sún mo dẹ̀ mọ̀ wípé Ọlọ́run á yọ wá nínú ìlú ibi tá a wà yìí ọmọ wa ò ní kú ìwọ náà sẹ́yìn náà gbórúkọ tí wọ́n pọ̀ báyìí bó sì lè rí á rí.
ṣe bí ẹnìkan ò lè mú òun ni Ọlọ́run ó sì. Kábíyèsí. wọ́n ní ẹ̀yìn pé ẹ fi èmi bó ti lè rí árí ẹ fà mí lọ́lọ́run lọ́wọ́ wọ́n wá sọ fún yín pé kò sí ọlọ́run kankan lẹ́yìn èmi bó ti lè rí árí o ẹ gbàgbọ́ wọ́n fún ní ìṣẹ́jú márùn-ún pé Ọlọ́run kẹ́ ẹ fi wá pe ọlọ́run yíyan kó wá yẹ èyí jáde yín àyè. wọ́n wá dá ẹ̀yẹ sọ́ọ̀ ẹ kọ́kọ́ lu ọkọ̀ yìí bí ìbára. Bàbá, àwọn sọ̀rọ̀ Ọlọ́run fún yín ni. ọ̀rọ̀ ọlọ́run Bẹ́ẹ̀ ni bàbá. ń bọ̀ wá o. Ẹ ṣeun bàbá. ń bọ̀ wá o. láìlọ́lá gbé wọlé. Ẹ pẹ̀lẹ́ bàbá. Ẹ pẹ̀lẹ́. ẹ jókòó dáadáa ẹ jókòó dáadáa ẹ jókòó dáadáa ẹ wá bá ń sọ̀rọ̀ ọlọ́run Bẹ́ẹ̀ ni bàbá. nínú ìwé eléyìí Bẹ́ẹ̀ ni ìgbé Ọlọ́run náà ni. ọ̀yà. بسم الله الرحمن الرحيم ومن يبتغي غير الإسلام دينا فلم يقبل منه وهو في الآخرة من الخاسرين. Al-Qur'an ní gbogbo ẹni tó bá mú nǹkan mi wá tó yàtọ̀ sí ẹ̀sìn Ọlọ́run ẹ̀sìn Islam Ọlọ́run náà nígbà lọ́wọ́ rẹ̀ o èyí tí wọ́n wá ṣe yìí kìí ṣẹ̀sìn Ọlọ́run kìí ṣẹ̀sìn Islam Ọlọ́run wá ní ànígbà lọ́wọ́ ẹ̀ ó wá nírú ẹni bẹ́ẹ̀ lọ́jọ́ ìgbélé kìíyà ọmọ ó ní yóò máa wà nínú àwọn ẹni òfò àwọn afẹ́ kéèyàn wà nínú àwọn ẹni òfò tọ́ra fẹ́ràn yín nítorí pé a mọ̀ pé ẹ̀ ń bọ òòṣà àjàkáyé òòṣà àjàkáyé yìí kò sí lẹ́sẹ̀ kankan tí ó san fún yín ju kẹ́ ẹ jìyà lọ. tọ́ síkè náà ń bọ̀. mi fẹ́ tọ̀. afárá mi lẹ lọ. kí nǹkan tọ̀ náà ni kò pọ̀. ìdáyọ̀lá máa bẹ̀rẹ̀ máa bẹ̀rẹ̀. ẹ lẹ́wọ̀n wa. àbá bóyá yín lọ. mo ní sáré tọ̀ ní. ó yé mi ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ó ti yé mi kò lè tó dùn ẹ máa bọ̀ ẹ máa bọ̀. ẹ ṣe bàbá. ẹ máa bọ̀. bàbá ẹ ṣeun. kò sí kẹ́lẹ́ kan ẹ máa ẹ bọ́ ẹ jókòó ẹ jókòó ẹ jókòó ẹ jókòó. ẹ ṣeun bàbá. mo wọlé lọ lóòótọ́ ṣé ẹ yí ọ̀rọ̀ náà tẹ́ fẹ́ máa bá mi sọ fúnra lára ọlọ́run ọ̀hún ó fi rẹ̀ hàn mí lọ́nà ìyanu. Allahu Akbar. eléyìí wá mú mi máa fi dá ayé lójú báyìí ní wákàtí ọ̀wọ̀ àtàsìkò tá a wà yìí èmi ó gbúdọ̀ bí amáyà bí òkè mo ṣetán láti gba tọ́lọ́run. aláàlẹ́ ẹgbà mí o fẹ́lẹ̀ yìí gbà mọ́lẹ̀ ẹgbà mí o aláàlẹ́ ẹgbà mí o fẹ́lẹ̀ yìí gbà mọ́lẹ̀ o aláàlẹ́ ẹgbà mí o fẹ́lẹ̀ yìí gbà mọ́lẹ̀ aláàlẹ́ ọ̀dàdúgbò dẹ́kun ẹgbà mí o fẹ́lẹ̀ yìí gbà mọ́lẹ̀ o fẹ́lẹ̀ yìí gbà mọ́lẹ̀ dẹ́kun ẹgbà mí o ẹgbà mí o ẹgbà mí aláàlẹ́ ẹgbà mí aláàdúgbò. wọn náà kójọ lẹ́yìn bẹ́ǹtì ẹ̀rí ọmọ ọba ìlú ìkàràjò. bàbá jókòó yọ yẹ o jókòó má ṣe ní. ó jókòó ti ní iwájú àgbà lọ wà nǹkan kan ò lè ṣe nìkan kan yín jókòó. ṣé mo dúpẹ́ o pípè tèmi pé tí ẹ̀yin jẹ́ ìfẹ́ ni ìfẹ́ ọ̀hún ọmọ aráyé ò ní padà lẹ́yìn gbogbo orípo ẹ wá lò fẹ́ ọ̀hún ẹja yóò sinmi ìjà ìsìn ti jẹ́ ńlẹ̀ yìí ẹ rántí pé gbogbo wa lè ra àtó nǹkan kí n la tún ṣe tá a tún fi ní àmọ́ para wa wọ́n ní bá bímọ tuntun àbí kan
wà ní olóró ni wọ́n pa wọ́n kí ló dé. bẹ́ẹ̀rẹ̀ ọmọkùnrin kan ni mò ń pa àwọn ọmọbìnrin bẹ́ẹ̀ fún yín. kí là ń wí kí ló wí. ọ̀rọ̀ dẹ́kun ọ̀gàǹgà lọmọ mi jẹ́ ẹ̀yìn ọmọ mi jógòǹgò èmi lọ́wọ́ kọrin ń bẹ̀. ọ̀gá ẹ̀gùn lèmi. òótọ́ ti wọlé dé ẹ̀jẹ̀ àfaramọ́ òótọ́ kàgbà fún ọ̀nà ẹ̀ kí lè sọ lánàá pé ọlọ́run ọba sọ fún wa. bismillahir rahmanir rahim. Allahu akbar. wa ilahukum ilahun wahidun la ilaha illa huwa rahmanir rahim. ọlọ́run tó dá ìwọ yìí lọ́dọ̀ èmi ọlọ́run yìí sì nìkan ní nbẹ kò sí ọba mi ọ̀nà àfiwé kò sì ní àfijọ́. wúwo bẹ́ẹ̀rẹ̀ eléyìí ò lè mọ fọlọ́run kan torú àwa ìjẹ ń bí òòṣà àjàkáwà ìránṣẹ́ èṣù lèmi pọ́nbélé èṣù sì ń bẹ́ ń bí ọ́ kalẹ̀ sí ọlọ́run tí yóò nílé tí ọlọ́nà kan tí ò ní bí à ń gbégbé jókòó sí. àìfádé yìí ọlọ́run kan ṣoṣo ni ọlọ́run tó dá gbogbo wa ọgbọ́n àbọ̀bọ̀ lọ́dá èmi lọ́dá ìwọ oníṣẹ́mi rí ọlọ́run ṣéwà ò rí ni. ẹ mọ̀ gbà mí o mo kọjá ọmọ àgbékọ̀rùn oko ọlọ́run kan ò sí níbì kan ebi mo wí bẹ́ẹ̀ kó gọlọ́gọ́ tó wá gbọ̀rọ̀ jẹ́ báyìí. bẹ́ẹ̀ èyí yóò gbọ̀rọ̀ jẹ́ òun sùn n ò wá ní fi lọ lórí ọmọ tuntun mọ́ bàbá tuntun wọ́n tẹ̀lé ìyá tuntun wọ́n tẹ̀lé àwọn àfáà tuntun wọ́n lọ sí. Abidjan àfáà tuntun. dèdèrè àbọ̀ṣe bí oògùn ẹ̀sìn gbọ́ oògùn lọ́wọ́ mi ni. àyájọ́ ń bẹ ní orí mi ọkàn sì ń bẹ kẹ́kẹ́ òtí lẹ̀ pọ̀. ìyá ilé lọ́lọ́lọ́lọ́. kò burú. wo èmi ẹgbẹ́jọ́ bí ọlọ́yà tó òkè àbá sọ ẹgbẹ́ orí ìbọn àbíkọ́ lóbi ni ẹ máa bẹ̀ sí ẹjẹ́ alẹ́. mo tiẹ̀ dúpẹ́ tí gbogbo ọ̀sẹ̀ lẹ̀ sí. yóò dà fún un àjàkà yóò gbé ìtọ́jú ẹran ránṣẹ́ sí yín ní pàjáwìrì a ti mọ abúlé táwọn mùsùlùmí ń kó lọ báyìí nísìn àbà ológì ní ẹlẹ́ wà àbà ológì ní ìwọ̀n gbaṣọ eléyìí ó yí padà sí mùsùlùmí ẹ wà lọ sábà ológì ẹ lọ bá wọn gbogbo ọgbọ́n abáṣe kógun dà wọ́n bẹ̀ ẹ ńlẹ̀ mọ́ ó yẹ lọ́múra yóò dà fún yín àjàkà yóò fún yín ṣe o ẹ káre àjàkà yóò tì í lẹ́yìn. àfa mú mi ẹ kalẹ̀ kù. salamu aleykum àwa ni yá wa. àwọn ọmọ ìyá yín nọ́ọ̀sì náà ni. a fẹ́ rí yín ni o. salamu aleykum. àìṣe ológun a kì í ṣe jàgídíjàgan àmọ́ nǹkan kan ló wá ṣẹlẹ̀ ni pé a mọ̀ ń fi ìlú kan bọ́ sí ìlú kan nù ilẹ̀ ló wá sí báwa lónìí làwa ní ká dí ọ̀dọ̀ yín pé ká sùn sí ọ̀dọ̀ yín. ayéfẹ́lẹ́ ọlọ́mọdé kéèyàn ọ̀daràn gbogbo àdé tẹ ẹ kó lọ́wọ́ háhá ìgàn ó tó bẹ̀rù. ẹ má jẹ́ ó bà yín lẹ́rù. ilẹ̀ nílé ọlọ́run kọ́lọ́ba kọ́fà ayèrè gbà wá ọlọ́mọdé ní ikọ̀ ẹ̀mí ẹ̀nìkọ́ ọ̀kan lè gbòdò ẹ̀wọ́lé wa. ẹ ṣeun ya wa. ẹ ṣe o. As-salatu wassalam ala Muhammadir Rasulullah wa ala alihi wa sahbihi wa ala alihi wa sahbihi wa nanu ajma'in. Èmi ò ní dákẹ́ títí tí yóò fi ṣe. Èmi ò ní dákẹ́ títí tí yóò fi sọ̀rọ̀ mi dayọ̀. As-salatu lèmi ó máa ṣe. Ọ̀rọ̀ mi já sọ pé. Ìkọlùwà àtọ́lá rẹ̀ omi abáni ìṣẹ̀lá. Ìkọlùwà àtọ́lá rẹ̀ omi abáni. àwọn ẹlẹ́sìn Islam ẹgbẹ́ mi ni mo fi rí. ọkọ̀ káàdì ìjàmbá barúkayá Abdullahi àwọn ẹlẹ́sìn Islam ẹgbẹ́ mi àwọn ni mo fi rí. èmi ọ̀rẹ́ nìkan kan
ta ló ń wá káàkiri láàdùn èmi ọ̀rẹ́ nìkan kan wára yín lọ síwájú báyìí. bílẹ̀sì láwọn ń bọ̀. ní ìkọ́ ọmọ wọn rí o. kábíyèsí o wọ́n lẹ́nu wa. bẹ́ẹ̀ni olórí àgbà wọ́n má ṣe wọ́n ló ṣekú pa mí o. kí ló dé kábíyèsí. inú àmì kan ní wọ́n rí lára ọmọ tí ó gbàjọba mi mo ti rí kó nú ẹ̀ lára ọmọdé ìlú mi. àmì ọwọ́ dà kábíyèsí. mò ń bá ṣeré níyẹ̀wù mi ó sì mú ọwọ́ lọ́wọ́ ìgbọ̀n yìí ó wà á tó ó tún rọjú mọ́ mi. irùngbọ̀n tí àtọmọdé àtàgbàlagbà tí wọ́n bẹ̀rẹ̀ tó ń bẹ̀ fún sí. kábíyèsí kí ló ọmọdé mọ̀ ọmọ kékeré ni ọmọ yìí òun ò dá kan mọ́ òun kàn fi ń ṣeré ń tiẹ̀ ni. ibi ń ṣeré. gbogbo ọkàn mi ni pé bóyá sọ pé ẹlá nìkan ní bóyá níkùn rẹ̀ àbí ní ẹ̀gbẹ́ rẹ̀ tí mo fọkàn sínú. ó lé sùn kábíyèsí ọmọ ìkúlọ bẹ́ẹ̀ ó ń ṣàjàká. kábíyèsí bẹ́ẹ̀ sì máa ń kọ́ lẹ́mìí nìkan ni wọ́n bímọ nínú. Sádàtì. nàbí àdúrà wọ gbà yóò ní tí a sí ìta ẹbí tán àgbàdo ti jiná kẹ bọ́ bẹ̀ kí ẹ yá jẹ tó bá sì di ọwọ́ alẹ́ wọ́n ti ń ṣe ètò ìyẹn tẹ́ jẹ lálẹ́ yìí. olúwa mi eléyìí náà lóhun ò lè tẹríba fóòsà o. olóyè ẹ̀sán. bàbá o. ọ̀ya bẹ́ẹ̀ orí ẹ̀. ó ti pọ̀ rántí pé àjọkẹ́ ẹni ọlọ́run rẹ gẹ́gẹ́ bí orúkọ rẹ̀ olúwa ni àṣàkẹ́ ọ̀run bí o bá fi orí balẹ̀ fún òrìṣà olúwa yóò yọ ọ́ kúrò nínú ìkẹ́ rẹ̀ lọ́run. sílé ayé yìí náà mọ̀ ni kò jẹ́ kó mọ lọ́hùn lọ́kàn àti pánábì Muhammad òjíṣẹ́ ọlọ́hun ni. wọ́n sọ wípé kò kí irun ó fi irun sílẹ̀ o kí tó bá kọ́ tó kí irun wàá jìyà lọ́dọ̀ Ọlọ́run ọba. wọ́n sọ wípé kò gbàwẹ̀ ó níwọ̀ ò lè febi panú ó sọ pé lọ́hùn òróró àjíyà tó bá ṣe bẹ́ẹ̀ kú. sàká yíyọ wà níbẹ̀ ó sọ pé ó lè yọ sàká gbogbo owó tí ó níyẹn kò séyìí tó máa mú rọrùn. lọ sí Mẹ́kà Mẹ́dínà ohun tọ́lọ́hun